mo fẹ́ kẹ́ bá wo mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa, ẹ wo ìran àwọn èèyàn tí ń kírun, ẹ wò láti iwájú, ẹ wò dẹ́yìn, ẹ wò dọ́tun, ẹ wò lósì, ẹ wá ní àwọn ìyá àlùbáríkà tí ń kírun, ẹ wò gba àwọn ìyá dáadáa. Tabara nìkan tó wá wọnú mọ́sálásí lọ lórí àwọn èèyàn tí ń kírun lórí wájú tó rẹ̀ lórí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ kún fọ́fọ́ bó ṣe kún àti inú àti ká àti gbogbo ẹ̀ tó kún dáadáa táwọn èèyàn kírun. Tó wá bọ́ ọ̀tá tó wá lọ bọ́ sórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ń pe Dr. Yunus Olúṣínà Toliat Ayílára tó wá ń pè wọ́n ní alákatakítí ẹ̀sìn mùsùlùmí, ẹni orí òǹtọ̀ ti burú. Torí inú àwọn tí wọ́n wà ní mọ́sálásí tí wọ́n kírun bẹ́ẹ̀ yìí, ààrẹ ṣòkòtò rẹ̀ kọjú orúnkún bẹ́ẹ̀, ààrẹ ṣòkòtò rẹ̀ débi sí òtítì orúnkún, ààrẹ ni tí ṣòkòtò rẹ̀ tí ó dùn, ààrẹ ni tó lo ní sùsáàkì, ààrẹ ni tí ọ̀farun gbọ̀n tó fa tó mọ̀ fa kan rẹ̀ tó fa, ààrẹ ni tí ọ̀farun gbọ̀n, ààrẹ ni tí ó lo ìjáàbù tó lo kìmọ́rù délẹ̀, ààrẹ ni tó lo ìjáàbù kékeré tí ò tóbi, ààrẹ ni tó pè bọ̀rùn lásán lódò. Ẹ dákun, bàbá ìmáàmù ọmọ ni wọ́n lé àwọn tí wọn ò bójú bọ́ta, bàbá ìmáàmù ọmọ ni wọ́n lé àwọn tí wọ́n wọ kìmọ́rù bọ́ta tí wọn ò bójú, bàbá ìmáàmù ọmọ ni wọ́n lé àwọn ìyá tí wọ́n lò bọ̀rùn bọ́ta. Nínú àwọn tó fẹ́ràn bàbá ìmáàmù jù, ìmáàmù Ògbómọ̀ṣọ́, àwọn ìyá tí wọ́n lò bọ̀rùn ni. Nínú àwọn tí wọ́n takú tí bàbá ìmáàmù lọ́rùn pé òdodo lọkùnrin sọ, àwọn tí ẹni tó fárun gbọ̀n náà wà bẹ́ẹ̀, tó fárun gbọ̀n dáadáa sókòtò ẹ̀ délẹ̀, bàbá ìmáàmù sì jẹ́ ń pa torí pé kíni tí wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ gbígbọ́ ó kù sọ́wọ́ Ọlọ́run bá tó da àtẹ̀yìn tí ó ń gbọ́ fúnra rẹ̀. Ẹ dákun tí wọ́n á ní alákatakítí ẹ̀sìn tí wà lára pọ̀ tó báyìí, ẹni tọ́rọ̀ tó sí lẹ́nu àti ẹni tí ọ̀tọ̀ sí lẹ́nu tó náà wá bọ́ta. Ẹni tí òpònú tó náà pẹ̀lú àfa bàbá oní nǹkan mẹ́ta tí ọ̀jẹ̀lẹ̀ Yorùbá gbádùn tí máa lọ́ bá wọn bọ èṣù ní olómi láyé mú àgbẹ̀ níbàdàn, ayé mú rògbò níbàdàn tó náà bá lọ bá wọn tí máa lọ tó náà bá láwo tí máa lọ́lẹ̀ tí máa lọ bá wọn bọ èṣù bẹ́ẹ̀ òun náà bọ́ta ó ní mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ sí fàtúwà pé kí wọ́n pààyàn lẹ́nu rẹ̀ lọ. Lẹ́tẹ̀ẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ kí wọ́n lọ wọ́n tì mọ́bì kankan wà níbẹ̀ wọ́n mọ̀ ti ẹ̀gbà díẹ̀ pé wọ́n mọ̀ kàkà pàpàpà. Àbí tí máa obìnrin olóbìnrin sọ tó káwọn obìnrin sọ̀rọ̀ jẹ́pẹ́ àwọn obìnrin máa ṣe àwọn obìnrin máa dáwàkà fún ẹjọ́ máa dáwàkà tani bí sàṣà sí ni tẹ́fàjẹ́ ìdọ̀tẹ́ pé àwùjọ obìnrin máa pààrà sá làkàrí jìnnà sí lórí díẹ̀ ìjọ́rọ̀ lé wọn gbàgbà àbókò ní ọmọ tó pé torí tí ó jẹ torí àtẹ̀mílẹ́pẹ̀tọ̀ ni tí ń bá bọ̀ lórí program tí máa ṣe lórí ọ̀rọ̀ àgbàdo tẹ́lẹ̀ ó ti wá da ìfàtì sórí nílà káì òwe wa fún bọ́ta ìwé Ògbómọ̀ṣọ́ ní kankan mélòó nínú ilé tó bá ta àmọ́ Ògbómọ̀ṣọ́ ló gbẹ̀rẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yìí mélòó nínú ilé ló lè jókòó tí ó dìlífà lẹ́kṣọ̀ tí mọ́ Ògbómọ̀ṣọ́ bá dìlífà ẹ̀rá ni a máa pààyàn lórí ọ̀rọ̀ tí wọ́n ń sẹ́ni mọ́ Ògbómọ̀ṣọ́ sọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn mo fẹ́ ká jọ gbé nǹkan wò mo fẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí wò ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí tí bàbá ìmọ̀ Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat tí wọ́n sọ dáa tí Ayílára tí wọ́n sọ dáadáa ọ̀nì rebellious bíi rẹ́bù téèyàn fẹ́ hijack ìjọba máa wọn tí Ọlọ́run gbé ìjọba fún lọ́wọ́ ẹ̀jẹ̀ máa pẹ̀lú ọ̀rọ̀ ìpínlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí mo kí gbogbo ẹlú ìfẹ́ gbogbo ọmọ ìbá káàkiri àgbáńlá yìí ìtẹ́ tí wọ́n mú á pàjù lọ gbogbo ata jẹ́ olólùfẹ́ bàbá ìmọ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Yunus Olúṣínà Ayílára kejì Ọlọ́run jẹ́ pé ẹ bá ṣiṣẹ́ òfin bàbá nǹkan kan ṣẹlẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ fẹ́ máa di pé eléyìí gbé tọ̀hún gbé ti bí ìgbé iwájú gbé ẹ̀yìn gbé oríṣi àwọn afáàlú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kódà mọ́sáfọ́ lẹ́rán mọ́sáfọ́ bùkẹ́ ohun tó ń kálukú ń sọ wọn sọ̀rọ̀ wọn jáde àmọ́ dẹ̀ pé ọ́tàsì tó yẹ ká sọ̀rọ̀ nínú àlàbí sọ̀rọ̀ ilé ìta sọ yìí ó wá wù mí kẹ́ ẹ jẹ́ àjọ wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ àjọ farabalẹ̀ kájọ gbọ́ ọ̀rọ̀ yìí kí ni ká tó ṣẹlẹ̀ ni pé bàbá ìmáàmù ṣe fátúwà kan lórí ọ̀rọ̀ pé wọ́n dájú àwẹ̀ wọn ò dájú àwẹ̀ bí wọ́n lórí ìgbésẹ̀ táwọn ìgbìmọ̀ àbàtà fẹ́ gbé àbẹ́ tó pé ìgbìmọ̀ àbàtà jọ ẹ rí i pé tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ kínní kan nígbà ọ̀rọ̀ onígbìmọ̀ àbàtà sí ìgbìmọ̀ àbàtà ń jó ní tí bàbá ayé kan bọ́ wájú tán múra kankan àwọn sọ tó ṣẹlẹ̀ mo sọ tí ó ṣẹlẹ̀ ńgbà náà lọ́pọ̀lọpọ̀ ń wò pé kíni ọmọ ìlú kíni kó dàgbà tí wọ́n aṣọ fún ìgbà náà pé gbogbo èròǹgbà bàbá yìí ni pé láti kó àwọn bàbá ìjọ tó kàn sọ̀rọ̀ débi pé àṣẹ tí wọ́n bá pa tó yàtọ̀ sí àṣẹ Sultan Sokoto gbogbo àwọn bàbá yìí wọ́n fi lè mọ fún káàkiri mọ́sáàsì àwọn abẹ́rẹ́ ìbéèrè kan bá náà pé mélòó náà bàbá yìí lẹ́nu wọn ká mọ́sáàsì yẹn ti wá mélòó nú wọn ló lè pàṣẹ fún àwọn ìjọmọ́ mọ́sáàsì wọn pé n ti ẹsẹ̀ níbi ẹ̀rí kódà tí bàbá tẹ́nìkan bá pàṣẹ pé yan àwẹ̀ báyìí tá a mú ni tó yàtọ̀ sí eléyìí tí Sultan bá sọ tí mọ̀ mọ̀ bá sọ́ra ní mọ́sáàsì wọn ó lè má rí ẹ̀ka méjì mẹ́ta lọ lẹ́yìn ẹ̀mọ́ tó gbé kí wọ́n ti gbà pé ó ti yapa ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n á mọ̀ kí wọ́n padà sí ọ̀rọ̀ tí màá mú sọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí màá mú sọ tó bá jẹ́ pé ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì
ló bá bọ́ta tí wọ́n ń takọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì náà gbé káàkiri pé wọ́n ní wọ́n máa pààyàn wọ́n ní wọ́n máa ṣe gbá ẹ jẹ́ n kọ́kọ́ lé ẹlẹ́yọ̀ lọ́nà kí n tó wá fàbọ̀ ládìẹ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ kọ́kọ́ dúró ẹ̀mẹ́lẹ́ kìrìsìtẹ́nì aláyọ̀nùsọ̀tọ̀rọ̀ ẹ̀tẹ́yìn yọ̀nùsọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù tí ó kàn yín ẹ kọ́kọ́ dúró náà padà bọ̀ àbáyé sẹ́yìn lórí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ń bọ́ tàti ń sọ̀rọ̀ olùsì gbà mí tì fún wọn tó bá jẹ́ pé àwọn àfáà tí ń bọ́ tàti ń sọ̀rọ̀ jẹ́ ń gbé káàkiri ẹ wá wo fídíò yìí wọ́n ní wọ́n máa pààyàn ẹ wá wo fídíò yìí wọ́n ní wọ́n máa pààyàn ẹ̀mẹ́ tó dùn mí fún jù bàbá kan dẹ̀dẹ̀ máa búra mọ́ báyìí bàbá oní nǹkan mẹ́ta kan tó dalẹ̀ tó sọ Yorùbá di kíní kan nǹkan mẹ́rin kan tó sọ Yorùbá di kíní ẹ dákun tí wàá kọ́ nípa báyìí tí àbáyé mọ kíw ẹ máa sọ pé nípa àwọn tó mọ kíw tí wọ́n lè fi kíw sọ̀rọ̀ tí wọ́n lè fi kíw tí wọ́n tó ń tojú dá kíw gan tí àbáyé mọ kíw àkọ́nù. tí ọba tiẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀sìn yọ̀ọ́ jẹ́ tẹ́ pé bóyá ọmọ nípa ẹ̀sìn wọn ti ń practice ẹ̀sìn gangan lẹ́yìn tó yẹ pé ní kíní kan Ìbàdàn bẹ̀rẹ̀ ó náà wọn lọ bá wọn bọ èṣù mo ti gbàgbé àdúgbò ní Ìbàdàn mo ti gbàgbé àdúgbò ní Ìbàdàn tí máa lọ bá wọn bọ èṣù bẹ́ẹ̀ tẹ́jọ́ máa sọ ọdún fáńbẹ́ òun náà wá ní náà ń mọ ògùn mọ́ sọ pé àwọn ní fatuwa kìíní kankan mọ̀ bọ́ àṣàlàyé lórí ẹ̀ ẹ̀ẹ́kejì lọ́mọ náà dandan báyìí téyìn ẹ̀pọ́n téyìn ẹ̀jọ́ náà báyìí torí pé wọ́n fún wọn ní hajj ọ̀sá ti rí mọ́ ògùn mọ́ sọ gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ àtàwọn àfáàsù náà ti rí gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ má jẹ́ kí hajj tiẹ̀ fún ọ má jẹ́ ọsọ́ dìdàkudà hajj tiẹ̀ fún ọ pẹ̀lú ogun kan abú tó ṣe ó fi dàkan sí pé máa olùkọ́ àgbà lọ fà á wọ́n nígbà pé yé bẹ́ẹ̀ lọ́mọ eléyìí ó sì lọ́jọ́ wájú àbí ọ̀la kọ́dá lè lò náà ẹlẹ́kẹta ni pé mo wá rí òpònú kan náà tó sẹnu yẹn tí wọ́n fi inú kí báyìí tọ́lọ bẹ bàbá ọmọláwọn yusuf adébọ̀ tọ́lọ bẹ wọn jò ní asòfin ẹ̀ lójó ẹ̀ tó lójó ẹ̀ máa ti ń jan tó sáyà tàǹdì ẹ̀ rò pé èèyàn gidi kan ni ẹ̀ tó fúyẹ́ ju ẹ̀gbọ́n owú lọ ó fúyẹ́ ju ẹ̀gbọ́n owú lọ yọ ọmọ ìjánu kékeré kan kò ní ó jẹ́ mímọ̀ kò kú sínú mímọ̀ kíní kankan kò ní mímọ̀ lẹ́yìn wọ́n tó ṣe pé wọ́n lọ ọmọdé yàwó báyàwó yàwó tó tún ṣẹ́jú yàwó àfáàyín níwọ náà níwọ tẹ́ pé ìwọ gán mọ̀ pé irọ́ lè pa tọ́fẹ́nu ara ẹ sọ́rí pé àwọn alùsùn náà mo jẹ́rìí wọn tọ́fẹ́nu ara ẹ sọ́rí ṣùgbọ́n ntọ́ jẹ àti ntọ́ mọ àtàtẹnujẹ àti ẹ̀ títẹnubọlẹ̀ káàkiri ìfẹnubọlẹ̀ kí ilé ẹ̀dìyẹ kò jẹ́ kí ogun ńlá káì gbogbo yín wá fún bọ́ta ìwé Ògbómọ̀ṣọ́ ìwé kankan ìgẹ̀gẹ̀kankan mélòó nínú yín ló tó bàtà àmọ́ Ògbómọ̀ṣọ́ ló gbẹ̀yìn tẹ́ sọ̀rọ̀ yìí mélòó nínú yín ló lè jókòó tí ó dìlífà lẹ́tọ̀ tí mọ́ Ògbómọ̀ṣọ́ bá dìlífà ẹni máa pààyàn lórí ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n máa pààyàn lórí ẹni máa mọ̀ Ògbómọ̀ṣọ́ sọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn mo fẹ́ ká jọ gbé nǹkan wò mo fẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí wò ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí tí bàbá máa mọ̀ Ògbómọ̀ṣọ́ dr olùsọ̀dá tí wọ́n sọ dáa tí ayélujára tí wọ́n sọ dáadáa ọ̀nì rebellious bíi rẹ́bù téèyàn fẹ́ hijack ìjọba máa wọn tí Ọlọ́run gbéjọba fún lọ́wọ́ ẹgbẹ́ má pẹ̀lẹ́ wá nísìn bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà jẹ́ ààrẹ orílẹ̀-èdè nísìn kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn kọ́lọ́n jẹ́ kí wọ́n láṣẹ yọrí ká ẹ̀wọ̀n tí wọ́n fi bàbá náà tó gbé ilẹ̀ yọ̀yàn ilẹ̀ yọ èèyàn ní tí wọ́n tẹ́lẹ̀ ọyọ̀ èèyàn fẹ́ ṣubú ẹ̀ ti ń gbé káàkiri àwọn kan náà nù. fápẹ̀rẹ̀ ní ìsìn kẹ́nìkan wá káàrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìsìn wọ́n pàṣẹ lórí Nàìjíríà pé ọ̀ndì kankan báyìí la fẹ́ ṣe nǹkan báyìí kẹ́nìkan náà wá dìde ní kọ́nà ibìkan ní kọ̀ọ̀kan níbìkan kọ́ wá ní ọ̀ndì kan báyìí la fẹ́ ṣe nǹkan báyìí òun ní ààrẹ òun tó ní ààrẹ míì ní stéètì kan èèyàn ọmọ òfin ẹ̀fọ́ ọpọlọ bá mi lọ èmi òwúlẹ̀ ṣàṣíyà bí làwọn afáàmọ́ pé ìfikànwé nǹkan mo fẹ́ ṣe kéèyàn ní kí ààrẹ Tinubu ó pàṣẹ pé ní on the 5 oṣù kẹjọ ọdún 2026 la fẹ́ ṣe nǹkan báyìí yìí o kí ẹnìkan wá tún ní òun ní ààrẹ gbogbo ẹgbọ́n mi òun ní ààrẹ bóyá Kogi state lẹ́ni wà bóyá Ọ̀ṣun ni bóyá Ọ̀yọ́ bóyá Rivers state àbí bóyá Ondo state lẹ́ni yẹn dúró lẹ́ni yẹn wà òun náà sọ pé òun ní ààrẹ òun ó pa àṣẹ torí pé bóyá wọ́n láwọn èèyàn kan tí wọ́n ń tẹ̀lé tí wọ́n pọ̀ òun wà pa àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ míì òun náà pa àṣẹ tòun náà láàrin yìí kí ààrẹ Tinubu ó pa àṣẹ tiẹ̀ l'Àbújá fáwọn tó bá ẹ dákun kí lè rò pé ìjọba lè ṣe fún ẹni bẹ́ẹ̀ tí ẹnìkan bá tó give order mi tó yàtọ̀ sí order presidency order ààrẹ Tinubu tẹ́ bá lónìí tá a sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí yìí Sultan Sokoto òun ni olórí gbogbo mùsùlùmí lórí Nàìjíríà tíjọba recognize Supreme Council for Islamic Affairs òun ni olórí gbogbo mùsùlùmí Nàìjíríà tíjọba orílẹ̀-èdè Nàìjíríà táàrẹ Bọ́lá Ahmed Tinubu gan tẹ́jà bá wa tẹ́jú olórí gbogbo Nàìjíríà ti recognize gẹ́gẹ́ bí olórí gbogbo mùsùlùmí ṣùgbọ́n náà sì gbà púpọ̀ lórí gbogbo mùsùlùmí àwọn ni wọ́n pe àwọn tí ó wù sùn wọ́n ti láwọn ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ yẹn tí wọ́n bá ti wá rí oṣù wọn ni wọ́n wà kéde pé ọjọ́ báyìí a máa wẹ̀ lónìí o a máa wẹ̀ lónìí o a máa wẹ̀ lọ́la a máa wẹ̀ lọ́la o káwọn tó wá gbọ́ pé nìkan tó wá wà ní kọ̀ọ̀kan níbi kan ọ̀nà òun lẹ́tọ̀ òun lórí àwọn owó
wọ́n pàṣẹ ẹ dákun kí ni ìyàtọ̀ láàrin àfiwé tí mo ṣe o ẹ dákun kí ni ìyàtọ̀ láàrin méjèèjì àkàwé yẹn kí ni ìyàtọ̀ láàrin ẹ̀ ó sì yàtọ̀ ń bẹ́ẹ̀ bígbà tí yẹn fẹ́ ṣe rẹ́bù ni àbọ̀fẹ́ ajá kí ìjọba mọ́jọba lọ́wọ́ ní ẹ dákun tí ìjọba bá múrú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tí ń gbìyànjú tó fẹ́ di kúpù àbọ̀fẹ́ tí ń pàṣẹ mílẹ̀ ìjọba kẹ́ dákun kí ìjọba ó ṣe sí nínú kí wọ́n mú lẹ̀ wọn lọ sẹ́sẹ̀ wọn gbére àbí kí wọ́n ní kí wọ́n lọ yanjú ẹ̀ dànù ní tí ìjọba ó ṣe nù kí á ní ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ìtí abẹ́ máa mú sí sọ ní pé tó bá yẹ pé ibi tí wọ́n ti ń lo sẹ̀ríà ìsìláàmù tó bá yẹ pé sẹ̀ríà ìsìláàmù wà ní irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ tẹ̀yìn gbèrú ìjọba ni ẹ dákun ẹni tó bá fẹ́ tẹ̀yìn gbèrú ìjọba àwọn tó bá di kúpù àwọn tó bá jẹ́ tí wọ́n di kúpù wọn fẹ́ gbàjọba ẹ dákun kí ni wọ́n máa ń ṣe fún wọn tí wọ́n bá ti mú wọn àwọn ọgbà wa bọ́ta làákàyè lómi wa dorí kodò ẹlòmíì náà kò lè dájú kòkòrò nú ara rẹ̀ nígbà tí àwọn jẹ̀ntẹ́lì náà ti á sọ̀rọ̀ àdẹnulẹ̀ pátá tó ti ya àmúra so easy kéèyàn tó gba dọ́kítọ̀ ni kó tó gba dọ́kítọ̀ kó tó gba PhD so easy ó rọrùn ẹnìkan jẹ́ ọ̀gbà kíní kan jẹ́ àjókòó nù ìkan bẹ̀rù tó wà sọ wá kọ́kọ́ lọ nínú báàgì wọ́n wá sọ pé kíní kan ẹ̀yà ń pariwo mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ̀yìn yẹn wá kí ni ìyàtọ̀ ọbẹ̀ kí wọ́n á padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ Kristẹni tí wọ́n yọnu sí ọ̀rọ̀ Islam tí ó kàn wọ́n pé Imam Ògbómọ̀ṣọ́ ni wọ́n máa ṣe kíní kan ọ̀sẹ̀ ẹ̀dàkùn ṣe tí wọ́n gbọ́sọ̀ ẹ̀dàkùn ẹ̀yin Kristẹni tó bá jẹ́ pé Kristẹni gidi ni wọ́ Old Testament play tẹ́ ẹ sọ ọ̀rọ̀ Bíbélì tẹ́ ẹ sọ di Old Testament tẹ́ ẹ lo New Testament play tẹ́ ẹ lo Old Testament mọ́ ṣé kò wúlò mọ́ ní sáwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ tí Ọlọ́run rán tí wọ́n fi kọ̀ ọ̀rọ̀ tí wọ́n lẹ́sìn gbé ọ̀rọ̀ wọn ò wúlò mọ́ tẹ́gbẹ́ ẹ ti wá sọ ọ̀rọ̀ wọn di New ẹ ti yọ ẹ sọ̀rọ̀ tí wọ́n di Old Testament kí ló fà kí lórí bẹ́ẹ̀ tẹ́yìn bá lè sọ ọ̀rọ̀ yín di Old Testament tẹ́ ẹ mú tọrọ ìlọrun bẹ́ẹ̀ tó tutù mọ́ yín tẹ́ ń lò tẹ́ sọ àwọn kan di Old Testament ìwọ tó bá jẹ́ Christian dákun bá ní ka òfin Mósè bá ní kà síta kí gbogbo ayé ọgbọ́ bá ní ka òfin Mósè bá ní kà síta kí gbogbo ayé ọgbọ́ ayin o bẹ́ẹ̀ sì wá sọ tí ń di Old Testament ẹ má gbàgbé pé mùsùlùmí àti Kristẹni ò papọ̀ mọ́ra wọn o òfin ẹ̀sìn wáyé àtọ̀ o àwa mùsùlùmí bí tẹ̀ báwọn kan náà àwọn ìwé kan náà wà tán náà gbìyànjú láti sọ àwọn ayal Quran kan di Old Testament wọ́n ń gbìyànjú àti sọ di wọn ò kéde ẹ̀sùn gbẹ́sẹ̀ sí wọn jọ bẹ́ẹ̀ nígbà tí tí Al-Qur'ani sọ tẹ́ bá gbé jù ẹgbẹ́ kan ìntánẹ̀tì sàṣálà ń sọ àdìsá ní sọ tẹ́ gbé jù ẹgbẹ́ tẹ́ pé ní generation ẹ̀ ti pa pé sàbí kan kíní kan oríṣi àwọn kan dandan ní ìgbé wa tó tako Al-Qur'an tẹ́ gbé wa bẹ̀rẹ̀ àti gbọ́ pé wọ́n ní ànábì kọ̀sá ànábì Ọlọ́run tó lo 950 years tọ́lọ́run sọ pé ọjọ́ kan lálẹ́ kìámà ó sì dédé 1000 years ayé ọ̀tọ̀ mẹ́ta ànábì ní àwà oníkájẹ́ onímọ̀ táwàjọ́ onímọ̀ kájá kẹ́kọ̀ọ́ ẹjọ́ ọmọ kẹ́kọ̀ọ́ nípa mímọ̀ ẹ̀sìn tábà wájá kẹ́kọ̀ọ́ kájẹ́ oníbèrè tí wọ́n bá ti wá náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìròyìn sínà kí á lóde ẹ mọ̀ sọ Kùránì tí a náà di Old Testament o ẹ mọ̀ sọ pé ẹ̀yàn á sọ di ẹ̀ tí wọ́n bá dé pé náà fẹ́ yọ àwọn kan Kùránì ẹ fẹ́ pa àwọn àyà kan sínú Kùránì ẹni wọ́n ti di Old Testament èyí tó bá rẹ̀ lọ́rùn lẹ́wọ̀ àwọn ẹ̀lò kí ló dé torí pé ẹ fẹ́ gbàgbé lọ́wọ́ àwọn èèyàn torí pé àwọn kan ń fún yín lẹ́bùn torí pé ẹ fẹ́ dá lójú ọmọ aráyé ẹ fẹ́ dá lójú àwọn èèyàn ẹ fẹ́ bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí ni Dr. Yunus sọ tó pọ̀ jù kò sí ẹ̀kẹ́ tí wọ́n sọ tó pọ̀ jù kí ni ìyàtọ̀ bẹ̀ ẹ̀ ń bá tí ń bá tíjọba bá pàṣẹ ní tẹ́nìkan tó wá lóhun ìjọba tó wá pàṣẹ dákun tíjọba bá mú kí wọ́n sì fún ìmáàmù òsì ni wọ́n lọ pa yẹn èyí tí máàmù sọ ni pé tó bá jẹ́ pé ibi tíjọba Islam ti ń ṣiṣẹ́ ká má sọ̀rọ̀ ìjọba Islam gan ìjọba Nàìjíríà gan kí ààrẹ bàbá ààrẹ Tinubu kí wọ́n pàṣẹ pé nǹkan bá fẹ́ sí ìjọba kẹ́nìkan náà wá ló pàṣẹ state nìkan pé ìjọba yà gbọ́dọ̀ ṣe ẹ dákun kí ìjọba ó ṣe fún kí ni nǹkan tẹ́ni ẹ̀ ń ṣe yẹn wọ́n fẹ́ rẹ́bù ìjọba ni tíjọba bá gbàgbé ẹni bẹ́ẹ̀ mú kílẹ̀ mọ̀ tí wọ́n ṣe fún ẹ̀ tó bá di kúpù against ìjọba pọ́n wọ́n fẹ́ ajá ìjọba kílẹ̀ mọ̀ tí ìjọba ó ṣe tí wọ́n bá mú kí ni wọ́n ṣe fún wọn àwa sọ àwọn akọrí ibìkan náà ẹwà sílá káì ẹni wọ́n ká yẹn ọjọ́ ìjọba bàdá dáadáa tó kó nú agbádá tí wọ́n rò pé ọ̀ṣọ́ ayé ní wọ́n fi máa gba yìí ní ẹ̀sìn sọ́sọ́ ayé lọ́lọ́wọ́ lálẹ́ kìámọ́ sọ́sọ́ ayé lọ́lọ́wọ́ lálẹ́ kìámọ́ ẹ̀ ń pariwo Imam Ògbómọ̀ṣọ́ Yorùbá sì bọ̀ wọn ní ẹni àfẹ́ bí kò sì ṣe ní kámọ́ bí kò sì ṣe ní ọmọ gbèrò àlọ́ síranká àti gbogbo tí Imam Ògbómọ̀ṣọ́ sọ wọ́n tó mẹ́rin ẹ̀wà láti tẹ́ ń bá káàkiri afẹ́ akéyìn tàbí ẹ̀yìn wèrè ẹ̀yìn Kìrìsìtẹ́nì tẹ́ bá nílà ẹ̀dàkùn ẹ̀pìlọ̀ fáwọn tí ọgbọ̀n nú yín wọ́n mẹ́ta sọ̀rọ̀ mùsùlùmí ọkè sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn o nítorí ẹ̀mẹ́rin tẹ́ sọ kí ní ìwé tẹ́sọ di Old Testament tẹ́ ń ló ń tọrọ ìlọ́rọ̀ tẹ́sọ di New Kùránì kò sí Old Testament nínú Kùránì o Kùránì kò ní Old kò ní New níta ń lò bọ́ bá sì lò tálíkì àmọ́ ọlọ́run èdè nù mùsùlùmí tó bá lóun fẹ́ máa lo pé àwọn ayẹyẹ ló gbé jẹ́gbẹ́ kan yóò mú lé olómọ bí ó ti rí o wọ́n lólùfẹ́ bí ọmọ Yorùbá bó ṣe rí nu gbogbo tí wọ́n ń sọ látara lára